wa pé a kú ojúmọ́. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó láyé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jí wa, tí ó dá wa sí, tó jẹ́ ká wà ní ọjọ́ tèní. Ọpẹ́ ni fún ọba Elédùmarè náà, kábíyèsí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tàárọ̀ yìí mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ dáadáa. Ẹ bá mi pín ètò yìí kó débi tó bá yẹ kó dé. Ẹ bá mi pín ètò yìí kó dẹ̀ débi tí ó bá yẹ kó kàn. Ẹ jọ̀ọ́. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a máa sọ pé bẹ́ẹ̀ kọ́ mọ́. Ọlọ́run ọba mi, Ọlọ́run ọba Elédùmarè, òun náà lọ́pẹ́ tọ́ sí. Ẹ bá mi pín. Ó ṣe pàtàkì. Pé ṣe tí má jẹ́ kó gbọ́. Ẹ ṣé pé ṣe ń darapọ̀ mọ́ mi. Èmi ọmọ yín náà ní orí adé Adébọ́lá aka Àlùkà. Ó tẹ ara díẹ̀ ni. Wàá dúpẹ́ fọ́lọ́run. Bí ẹ bá ṣe ń gbọ́ mi níwọ̀n bá ẹ bá mi fi ara mọ́. Ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. Tí mo dẹ̀ mọ̀ pé gbogbo wa pátápátá káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá. Gbogbo wa pátá la ti rí bó ṣe lọ. Gbogbo wa pátá la dẹ̀ ti mọ̀. Láti mọ oríṣiríṣi bí ó ṣe ń ṣẹlẹ̀ káàkiri. Ọ̀nà wo la fẹ́ gbà, ọ̀nà wo la fẹ́ tẹ̀lé tó máa fi di pé báwo ni ọ̀rọ̀ yìí ṣe fẹ́ jẹ́. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, wọ́n ti jáde. Mo kí yín Mr. Bọ́lájí, mo kí yín o. Ẹ má bínú sá, ohùn mi ni, ó rẹ̀ mí díẹ̀ ni. Báyìí pé ẹ gbọ́ mi, bóyá kí n lo kíní máìkì yẹn. Ẹ lè gbọ́ mi dáadáa. Ẹ wo bàbá mi, mo kí yín, ẹ ṣé púpọ̀ bàbá mi. Ẹ ṣé, Ọlọ́run ọba láàánú, á bá mi wà pẹ̀lú yín. Báyìí mú kíní pálí yẹn. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ti sọ̀rọ̀, ó ti jáde. Ọmọ Adéyẹmọ torí ìlú ìlọra. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, wọ́n kúrò níbi tí wọ́n wà torí ìlú ìlọra. Wọ́n bọ́lẹ̀, wọ́n wá sílé. Torí ìlú ìlọra tí ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá sọ, torí ẹ̀ náà sì wálé. Má bínú. Ẹ bá gbọ́ mi dáadáa báyìí jọ̀ọ́, ẹ bá mi sọ. Bí wọ́n ṣe ń jí ni gbé lọ́tùn lósì tí wọ́n jí ni, tí wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn. Ẹ wá wo ọ̀rọ̀ yẹn, jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó pariwo síta. Wọ́n dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìjínigbé nílùú Ìlọra. Wọ́n ṣe ìkìlọ̀ fún gbogbo Fúlàní ajínigbé, gbogbo ẹ̀yin Fúlàní pátápátá wípé kí ẹ fi ìlú Ìlọra lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Torí pé a wí fún ni kó tó dá ní àgbàjàkadì ni. Ọ̀pọ̀ èèyàn wà tí wọ́n jẹ́ alágbára nínú ìlú. Wọn bá máa jíyàn gbé níbẹ̀, wọn bá máa pààyàn. Orí ibi tí wọ́n máa wà náà wà. Orí ibi tí wọ́n máa jòkó sí náà wà. Nǹkan míì náà máa ràn. Ìpànìyàn kò jà wọ́n lógún. Ẹ wá wò kí ló dé tá wá ní gbé fọ́mọ Adéyẹmọ. Táà ní fi yìn pé ọmọ Adéyẹmọ ó tó bẹ́ẹ̀, ó ju bẹ́ẹ̀ lọ. Ibi tí ọmọ Adéyẹmọ wà láti Germany, ó gbọ́ pé wọ́n pààyàn nílùú Ìlọra. Ọmọ Adéyẹmọ, wọ́n má sọ̀kalẹ̀. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ta lára. Ẹ ṣégun bàbá mi. Ọmọ Adéyẹmọ ó ta lára. Ó ta lára gidigidi. Ó bọ́lẹ̀ wá nítorí ọ̀rọ̀ yìí. Ó bọ́lẹ̀ wá pé nǹkan tó ṣẹlẹ̀ nílùú Ìlọra nílùú Ọ̀yọ́ yìí kò gbúdọ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀, torí pé Ìlọra àbí Ọ̀yọ́ state kò kí ń ṣe north o.
débi pé ẹ máa pa èèyàn lọ́tún ẹ máa pa èèyàn lósì torí bá a ṣe pa náà kan nìkan rú a rẹ̀ pariwo síta lórí ọ̀rọ̀ yìí. Àwọn kan dẹ̀ wà ní ìdárúkọ yàn gbogbo àwọn alágbára kan wà tí wọ́n nílẹ̀ tìtìtìtì tí wọ́n pọ̀ tí wọ́n nípọ̀ tí wọ́n lè kanná gbogbo pa àwọn ẹni yìí kò máa jẹ wọ́n lójú kò ní wọ́n lára àmọ́ nǹkan míì náà ṣe tí a bá wá ní ká sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rò pé bóyá àbí nǹkan ni. Ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ ẹnu ní tó ṣẹlẹ̀ nílùú Ọ̀rá ó jẹ́ pé Sunday ọmọ Adéyẹmọ nìkan ló máa sọ̀rọ̀ bí ojú sọ̀rọ̀ sí ẹ tún máa rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀. Ṣé Sunday ọmọ Adéyẹmọ nìkan ló wà nílùú ni? Ṣé Ìgbòho òòṣà nìkan lálágbára ni? Bí ò bá ṣe lágbára sóhun nìkan la kíkanjú ọmọ ni? Ẹ gbọ́ tó bá wá sọ̀rọ̀ ẹ ló sọ̀rọ̀ tó bá wúgá ẹ ló wúgá tó bá sọ̀rọ̀ kan ẹ ló ti sọ̀rọ̀ jù. Ẹ wá wá ìṣubú ẹ̀ ọmọ Adéyẹmọ tó gbọ́ pé wọ́n ti ń jíyàn pé ó ti pa èèyàn nílùú Ọ̀yọ́ ìgbà tó gbọ́ tèkìtì tó gbọ́ ti ìlú yìí náà mo kí Mr. Fẹ́mi Kárọ̀sà tí alọ́gbà yìí màá rántí níbi tí wọ́n wá fọ̀jà lọ nígbà yẹn ṣé bí àwọn èèyàn lọ ẹgbẹ́ àǹtọ́ máa Adéyẹmọ sọ pé ibi ìbáyìí là ń lọ sẹ́ wọ́n máa lọ Ìwérélé ṣé kò sáwọn kan nínú ìlú ni bọ̀dọ̀ wáyé pé a fẹ́ ṣe ọdún oríṣiríṣi ibẹ̀ là ń lọ ẹ̀mí èèyàn kò jọ ẹlòmíì lójú pé wọ́n pa àwọn ẹbí ẹ wọ́n pa àwọn ará ẹ wọ́n pa àwọn èèyàn ẹ nothing I can do tí wọn ò bá pa àwọn lọ́balọ́ba gan kó jẹ́ páwọn èèyàn lásán ni ibi tá a bá dé yìí nísìn nígbà débẹ̀. Ọ̀rọ̀ yìí ti ọ̀rọ̀ eré ẹ jẹ́ ká jọ sọ kó yéra wa wọ́n wá pa àwọn èèyàn nílẹ̀ Ọ̀rá ọmọ Adéyẹmọ tó ti wá fọ fèrè ó ti wá fọ fèrè ó tó ti wá fi wọ́n ní ìjà wọn Fúlàní pé gbogbo yín kẹ́ ẹ lọ fẹsẹ̀ fẹ́ kó má di tá a lérò ẹ máa bá o. Àwọn adẹ̀ ní kì í ṣàpàyàn a máa lé yín kúrò nínú igbó ni. Wáì tó jẹ́ pé àwọn ọmọ tiwa àwọn bàbá tiwa àwọn ẹ̀gbọ́n tiwa àwọn ìyá tiwa lẹ́kàn máa padà nù. Bí wọ́n ṣe lọ fẹjọ́ sùn ní government house kí ibi tí wọ́n wà wọ́n dẹ̀ tó ti fi kọ́ ránṣẹ́ sí wọn pé wọ́n ti ń pa àwọn èèyàn nílùú Ìlọra wọ́n pa àwọn èèyàn nínú oko. Ṣó wá jẹ́ pé ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà nìkan ló wà nínú ìlú ni nílẹ̀ Yorùbá ni gbogbo ẹ̀yin alágbára ní ẹ̀dẹ̀ ń ṣe ìlara ọmọ Adéyẹmọ gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ wí tẹ́ ẹ ṣe òun lẹ́nu ní ìwà fẹ́ dìde tẹ̀lẹ̀ fẹ́ bẹ lẹ́sẹ̀ ẹ fẹ́ sá ẹsẹ̀. Gbogbo nǹkan yìí lọ́dẹ̀ mọ̀ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ dẹ̀ níka káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa sọ̀rọ̀ lẹ́lẹ́rì ṣé gbọ́kàn wà ládẹ̀ ẹ̀rọ báyìí ẹ dìde kẹjẹ ṣiṣẹ́ gidi kẹ wá wò bóyá àwọn ọmọ Yorùbá wọn nígbà fún yín wọn nígbè fún yín pé àwọn ọmọ Yorùbá wọn ní tẹ̀lé bá àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ní tẹ̀lé yín lórí ọ̀rọ̀ yẹn ká ẹ sọ̀rọ̀ jáde ká ẹ fìbínú sọ̀rọ̀ jáde ìmílẹ̀ ẹran èèyàn alágbára lóríṣiríṣiríṣiríṣiríṣi sọmọ Adéyẹmọ nìkan ló lè sọ̀rọ̀ ni ọmọ Adéyẹmọ nìkan ló lè jáde tó lè bóòdì síta ogun ni ò fẹ́ kú ni ò fẹ́ kú ogun ni ò fẹ́ kí nǹkan ṣe níṣẹ́ bí mi òun lè rán àbí gbogbo rẹ̀ láwọn bọ́ìsì tẹ́ ẹ ní wọn lóríṣiríṣi lọ́tún lósì tó yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn nǹkan yìí àkíyèsí tó ṣe pàtàkì ní fún yín tí ò dẹ̀ yẹ kó ẹ ní kíní nìkan
kó nì. Àwọn nǹkan yìí ṣe pàtàkì láti jẹ́ pé kẹ́ ẹ mọ̀. Èmi á wá sọ fún yín wípé gbogbo nǹkan yìí tẹ́ ẹ ṣe yìí, ẹ ṣe àṣesílẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ yín ni. Kì í ṣe ọmọ Adéyẹmọ nìkan ló pọ̀ nínú ìlú tó máa di pé máa sáré bọ̀ láti ibi tó wà pé ó fẹ́ gba àwọn èèyàn là. Ẹ̀yin tẹ́ wá dó lórí, tẹ́ jálágbára, tẹ́ níkàn, tẹ́ lè kan ná dáadáa nínú ìlú, tẹ́ tún lẹ́nu nínú Nàìjíríà. Àárí kankan pàtó ju èébú àti èpè kí ẹ máa gbé pè jáde. Ara nǹkan tá a fi fọwọ́ lẹ́nu OPC nìyẹn nígbà yẹn tá a fi sọ̀rọ̀, tá a fi ọ̀rá ń wò. Torí mo rí pé nǹkan gbé dání ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbẹ̀ wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ ní ti Yorùbá gbé dání. A nígbà tí educate ara wa pé kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kí ló ń ṣẹlẹ̀, báwo wọ́n ṣe sọ wá pọ̀. Wọ́n nígbà tí educate gbogbo wọn. Ẹlòmíì kan join yẹn fún pé bóyá láti ṣèṣúra, láti ṣọ́ra, láti defend ara rẹ̀ lásán ni. Wọn ò mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n dá Oòduà alẹ̀ fún nígbà yẹn. Gbogbo àwọn tó ń join, mo lè ní láti 2019, 2009 lọ sókè, even ẹlòmíì gan láti 2005. Wọn ò mọ̀ túmọ̀ Oòduà, in tó ṣe pàtàkì tí Oòduà fi wà rí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ bá mi ṣí ẹ̀kọ́ débi tó rẹ̀ kó dé. Òótọ́ ọ̀rọ̀ ni. Tí ó bá ṣẹlẹ̀ mi ò ní kó má ṣẹlẹ̀, bọ̀ òótọ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ eléyìí, ẹ jẹ́ kí n sọ. Nǹkan tá a jọ wà ní, tá a jọ ṣe ni, ẹgbẹ́ tá a jọ ṣe ni, táwa dẹ̀ wà ń bẹ̀ láti 1999. Kí gbogbo ẹ̀ tó fọ́jú pọ̀ nígbà tí tó la ilaha illallah. Ẹni tó yíwà látìgbà yẹn mo bá a dúpẹ́, ẹni tó wà látìgbà yẹn. Inú àwọn èèyàn dé pé à ń bá nǹkan fúnra wa ní knowledge, ní tó fà á pàtó, ní tó ṣe pàtó tí a fi jáde, tí Oòduà tí wọ́n fi gbé kalẹ̀. Kò sí anybody tó àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n kàn jọ ẹ̀ ni. Ẹ ò tọ̀, ẹ mọ̀ túmọ̀ amalgamation. Nínú àwọn tó pè mí tí wọ́n threaten mi, mò ń béèrè àwọn question kan lọ́wọ́ wọn, wọ́n rí dáhùn, wọn láwọn nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. A nígbà tí fúnra wa nínú ọlẹ́gbẹ̀ẹ́ lórí láti explain tó ṣẹlẹ̀ sí wa, ṣẹlẹ̀ sí ìran wa. Báwo la ṣe nífẹ̀ẹ́ ìran wa sí, báwo la ṣe lè gbára kúrò lóko ẹrú sí, báwo la ṣe lè kúrò nínú wàhálà tó wà nílẹ̀ yìí, ọ̀nà wo la fẹ́ gbé gbà. Ẹ dáhùn, ọ̀nà tí a fẹ́ gbé gbà, báwo la ṣe lè kúrò ńbẹ̀. Ọmọ Adéyẹmọ wá wà lọ́hùn, ó wá gbọ́ pé wọ́n pa àwọn èèyàn kan. Ó tún wá ń pariwo, ó tún wá gbọ́lẹ̀ wá. Ẹ jẹ́ ká jọ tíìkì lé lórí. Ẹ jẹ́ ká jọ sọ. Kò kí ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a gbé kalẹ̀, a lè pé a ní lè sọ mọ́. Ọ̀rọ̀ owó ṣe patí lọ́wọ́ yìí o. Ọ̀rọ̀ owó ṣe patí kan ṣe patí kiri. Ẹ jáde kẹ́ ẹ lọ defend àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n wà ní gbogbo gbèríko tí àwọn Fúlàní pa, àwọn tó ń dáko tí à ń jẹ nínú ìlú. A lọ defend wọn. Àwọn nǹkan yìí mo rí pé kò kàn wá. Wọ́n ti paná. Ẹ má bínú. Mo rí pé àwọn nǹkan yìí, mo rí pé kò kàn wá, kò dẹ̀ rá wa rárá. A kàn ń ṣiṣẹ́ yẹn, mo rí pé a mọ̀ ibi tá à ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tó wù wọ́n. Wọ́n bẹ̀rẹ̀ sí ra ẹ̀yin alágbára pọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kó jẹ́ ọmọ Adéyẹmọ nìkan.
ẹ má dáadáa nìkan ẹ wá ní pé àwa kan atẹ̀lé ọmọ Adéyẹmọ nǹkan tí àwa táwọn bàbá ńlá wa tí wọ́n gbé dání nígbà yẹn bí wọ́n ṣe gbé ló ṣe gbé a rí pé ọ̀nà tó wu àwa òun lọmọ Adéyẹmọ dìde òun làwa ṣe gbà fún torí ìgbà tí ó ti di pé àwọn OPC àti wọn kọ́ ń bára wa jà ká ti para wa nígbà yẹn òun làwa kan ti fọwọ́ pọ̀ pé ṣé ẹgbẹ́ tá a láǹṣe lélẹ̀ aláàfẹ́ gbára kó òrùkọ ẹrú àwọn ń bára wa jà bẹ̀ sí para wa a bẹ̀ sí jà ìjà tí ò nídìí ẹ dáhùn ṣé tí mo sì la fẹ́ sọ ni àmọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ eléyà tí eléyà gbúdọ̀ fojú kanra wọn sóhun la fẹ́ sọ ni ká wá ń dì tí ara wa a bẹ̀ sí ṣe bó ṣe wù wá gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ pé ká mọ̀ ọmọ Adéyẹmọ wá dìde àwọn àṣẹ ẹni tó náà bá ti gbé sípò gíga tí ẹnìkan bá ń dìde bọ̀ fà á dìde mi rò bẹ́ẹ̀ gbọ́ mi dáadáa ẹ̀jẹ̀ ń dúró báyìí. Fà á dìde ẹ̀gbọ́ fà á dìde tí ẹ bá ti mọ̀ tí ẹnìkan bá ti ń gabọ̀ tó ti ń dìde bọ̀ láti ilẹ̀ tó ti ń gbéra ìwọ tó wà lókè fà á dìde ó lè jẹ́ ẹni ìyẹn ni ò ní jẹ́ kórúkọ ẹ̀ wálẹ̀ láéláé kí ni tẹ wá ń dìtẹ̀ ọmọ Adéyẹmọ fún kí ni wàhálà tí ẹ gbé lórí ọmọ Adéyẹmọ tó jẹ́ pé ẹ fẹ́ rí i ní ẹ̀ lákàn àwọn nǹkan yìí mo fẹ́ fi ṣe àkíyèsí fún gbogbo yín láti mọ̀ wípé gbogbo nǹkan yìí kò dáa bàbá mi ó máa dáa fún yín o ibi tí mo mọ́ ọ̀rọ̀ lọ gangan nìyẹn nǹkan ṣẹlẹ̀ ní Ìlàró kò sí bí bàbá Gani Adams yẹn ṣe ní intelligent tó kò sí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọn kì í gbọ́ nǹkan ṣẹlẹ̀ ní Ìlàró wọ́n pa àwọn èèyàn bọ̀ mo ráwọn celebrate tí wọ́n ṣe kiri àwọn mi Gaza mo kí yín Mr. Alade àbí Mrs. Alade Tóyìn mo kí yín àwọn tó wá ṣẹlẹ̀ ní Ìlàró ọmọ Adéyẹmọ wá gbọ́dọ̀ wá ó pariwo ó wọ̀ ọ̀nà àwọn Fúlàní pé kí wọ́n kúrò ní Ìlàró láti kúrò nílùú Ìlàró àti inú igbó Ìlàró tí wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ ní wàrà ṣèṣà ó dẹ̀ bọ́lẹ̀ torí ẹ̀ láti ìlú tó wà ó wálé ìdí tó jẹ́ pé mi gbogbo nǹkan tó bá ti ń jẹ́ ìjàǹgbara lèmi máa ń join gbogbo ẹgbẹ́ tó bá ti ń jẹ́ ìjàǹgbara nígbà táwa jẹ́ OPC tó rí ìjàǹgbara ni Àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀ so ìgbà tí ó bẹ̀ ti di pé ó ti ń di gbàgúrúgbàgà àfọwọ́lẹ́rán torí pé àwa ò ní dalẹ̀ a máa wò ní wọn lè forí mi fàgbọ́n mo rí pé kìí ṣe ìjà tá à ń jà ń bẹ nísìnyí àwa ń lara ara wa bí ká máa bára wa jà òun ló ń dààmú wa ló ṣiṣẹ́ lọ́pọlọ wa wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wa nínú igbó wọ́n máa sọ pé àṣàsí àwọn ló ràn tani ló ràn wá bí ó tọrọ lórí àwọn ọ̀rọ̀ tí mo sọ ń jọ́wọ́ mo play voice note kan tí mo gba àwọn call threatening lórí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ OPC bó mo rí pé ọ̀pọ̀lọpọ̀ reason ọ̀rọ̀ tí mò ń sọ wọn ò mọ ibi tí mò ń sọ ọ̀rọ̀ lọ wọn ò wò pé báwo mo ṣe ń gbé ọ̀rọ̀ lẹ̀ ǹjẹ́ sáré mo ṣe bú ibà ni àbí mo ṣí wọn ní òye ẹ̀gbọ́n mi yé ẹ má bínú náà tó ti dé àbí mo ṣí wọn ní òye
ẹ má bínú ẹ jọ̀ọ́. Màá gbé fáànù ẹ wá báyìí. Àbí mo ṣí wọn ní òye, mo fún wọn ní ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ lé lórí. Sùn báyìí. Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ronú débi pé wọ́n ń threaten mi. Wọ́n ṣe kí ni o? Wọ́n ń threaten mi. Àwa ń bá wọn sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, wọ́n nírọ́. A bá wọn sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, wọ́n ní pé àmọ́ tá ṣe. Why tó fi jẹ́ pé àwọn nǹkan yìí wọ́n sọ̀rọ̀ lé lórí? Ìlà àròdẹ̀ ń lọ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀. Ẹ má bínú ẹ mọ́ mi ẹ̀yin dáàdì. Ìgbà tí ìlú Ìlọra wá di pé wọ́n pa àyàn yìí, ọmọ Adéyẹmọ wá bọ́lẹ̀, mú kí yín, Mr. Jimoh, mú kí yín. Ìlú Ìlọra tí à ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí, Mr. Mahmood àbí Mrs. Mahmood làwà àbí Mrs. Modúpẹ́, mú kí yín làwà, mú kí yín wà. Ìlú Ìlọra yìí wọ́n wá ń pa àyàn lọ́tùn, wọ́n pa àyàn lósì. Mo wá ṣẹ̀ wá rí i pé kìí ṣe ìjà ọmọ Yorùbá náà ń jà, ìjà lára náà ń jà. Kìí ṣe ìjà Yorùbá. Bẹ́ẹ̀ni, kìí ṣe ìjà Yorùbá, pátì nìkan la wà after. Kásáfẹ́ ìfẹ́fẹ́ ẹnìkan la wà after. Kí lórúkọ tí wọ́n pe Sunday Igboho gbà yẹn náà? Wọ́n ní entertainment. Ta wá ló ń ṣe entertainment nínú àwọn méjèèjì? Àbí ta ni entertainment nínú àwọn méjèèjì? Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ. Ẹni tó lọ patí àtẹni tó ń ṣe kí ìlú lè dáa, tó dẹ̀ fi make crowd, and entertainment. Alédè àti ìró, àwa ọmọ OPC tí a jẹ́ ẹni tó ní ọpọlọ dáadáa, ẹ gbọ́ mi yé, tí a ní àròjinlẹ̀ wípé ta là ń jà fún gangan, ta lẹni tá ń jà fún. Ṣé Ìgbòho ni? Ṣé Gani Adams ni? Àbí sáwọn àgbààgbà alágbára là ń jà fún, àbí ìran wa? Mo kí Mr. Ebun Yusuf. Ṣé àwọn là ń jà fún ni? Àwọn òwò gẹ́gẹ́ là ń jà fún gẹ́gẹ́. Àárí yìí pé wọ́n pa àwọn èèyàn wa dẹ̀ ń dínkù. À ń dínkù, àwọn tó wà ní diaspora tó wà lábọ́ọ̀dù wọn lè wálé mọ́. Mr. Masud, mo kí yín. Bí Mrs. Masud ẹni Sàbí Babátúndé, mo kí yín sá o. Ìjẹ́ kí ni tó kàn? Àwa ronú lé lórí, a kàn ń wò pé ẹ wá sọ fún wa pé entertainment ló ń ṣe. Entertainment nìyẹn, àrònú débẹ̀. Wàláhì àrònú débẹ̀. Àwa ń sọ ọ̀rọ̀ yìí, wọ́n wá bẹ̀rẹ̀ sí pariwo, wọ́n sọ oríṣiríṣi, wọ́n sọ gbá, wọ́n sọ àgbọ̀n. Ṣé rí tẹ́ bá ṣe ẹ̀fẹ́lẹ̀ dojú ìjà pa wá, ẹ jẹ́ Oòduà.
ilẹ̀ tá a jọ mu wàhálà tá a ṣe nínú ẹ̀ nígbà náà lọ́hùn-ún abìyín bẹ́ẹ̀ ni ẹ ṣẹ́gun bàbá mi wàhálà tá a ṣe nínú OPC níjọ́ kìíní àná láwọn tá a ti bẹ̀rẹ̀ 99 ti wá o ó máa tó wáyé pé ìyẹn lẹ́gbẹ́ fi gbójú ìjà kọ́ wá torí pé àṣọ òdodo torí àmọye ìgbà tá a tó fi sin ìgbà náà ní pangúfù àmọ́ ipò táwa náà dìmú ládùúgbò tiwa náà tẹ̀lẹ̀ fún wa nígbà yẹn bọ̀ á dájú nígbà tá a rí pé gbogbo nǹkan ti ń rún tó di pé a bọ́ sí lọ́rùn àwọn ọ̀rọ̀ yìí àwárò àjílẹ̀ nílọrin wa tí mo sọ yìí a ti dí àwọn ibìkan mo fi Ọlọ́run bá búra nílùú Ìlọrin nígbà tí sọ́ọ̀bù bẹ̀rẹ̀ pé báyìí la fẹ́ ṣe a dí àwọn àyè kan ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé ewu wà lóko ló ń jẹ́ nínú OPC wàláhì tàlẹ́ nílọrin Fúlàní ló pọ̀ jù nínú OPC bẹ́ẹ̀ ni tí mo mọ̀ tó dá mi lójú dáadáa ni a lọ sí zone kan láti lọ bá wọn sọ̀rọ̀ pé báwo la fẹ́ gba kó olùkọ ẹrú gbogbo ọmọ kan rí àsíńbọ̀ tó yẹ pa máa fi ń dá pé lágbájá àwọn arábílélẹ̀ mo dẹ̀ ń ṣàlẹ́jọ pé ní báyìí wọ́n ní Yorùbá làwọn mú ní irọ́ Fúlàní ni yín wọ́n ní but ilẹ̀ Yorùbá náà bí àwọn sí ilẹ̀ Yorùbá náà bí bàbá àwọn sí pé àwọn ò mọ ibi tí bàbá àwọn ti wá sí Ìlọrin àwọn pé àwọn ò mọ̀ lú àwọn mọ́ ibi tí wọ́n bá wọn sí náà làwọn máa claim àwọn mọ̀ pé Fúlàní ni ìyá àwọn náà bàbá àwọn náà but wọn mọ́lé ẹ sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní zone OPC wẹ́ẹ́ mo á rò pé ẹ̀ẹ́bí nígbà tí OPC jẹ́ fún Nàìjíríà wọ́n lè tó gbogbo ẹ̀ mọ́ra wọn ìyẹn nílọrin ń bí àwọn ọ̀rọ̀ yìí mo jẹ́ ká kí gbogbo wa rí sí pé ewu pọ̀ kábàlá kan 10 million tá à ń dákọ pé kinní kan mọ àwọn àjòjì tó wà nínú wa ni ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwọn àmì tó jẹ́ pé bàbá Buhari kó àwọn Boko Haram mọ́nú àwọn rí àmì àwọn àmì tí wọ́n sọ́fà gangan àwọn kan yìí àríwí lé lórí ilé ara ó ń sọ́fà lọ́wọ́ láti ìgbà tó ti wá ṣẹlẹ̀ àwárí gbèsè kankan tí OPC kí ẹsẹ̀ jáde kí àwa tá a jẹ́ mídíà káwa pariwo yín káyìn pé ẹ̀ ń ṣiṣẹ́ bọ̀ àbí kí ẹ máa bú wa kí ẹ sọ pé ẹ máa ṣe nǹkan fún wa mo kí Mr. Hasan Tijani kí ẹ ní pé ẹ máa ṣe gbá ẹni tó bá ṣe áyìn yìí tí ẹ bá ṣe tẹ dìde ẹni tí ẹnìkan fi bú kíní kan náà ló máa tún fi ṣe kíni o ló máa tún fi lọ ló máa fi lọ́lẹ̀ lámà fi yìnyín lámà fi gbé yín dá padà àṣírí mo sọ fún yín ẹni tó bá gbé nìkan wálẹ̀ òun náà máa fi gbé ga ẹni ló túyàn sí ẹni náà ló ń bani jẹ́ kí làwa ní bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ gbogbo nǹkan yìí wá ṣẹlẹ̀ lọ́tún ó ṣẹlẹ̀ lósì àwa sọ pé ara o a lè sọ̀rọ̀ lé lórí síbẹ̀ ló yẹ kó rí ṣé bó ṣe kó jẹ́ nìyẹn àwọn nǹkan yìí ló jẹ́ nǹkan tó ń dùn èmi láti fẹ́ sọ fún gbogbo àwọn ẹni yìí mo kí Mr. Jimoh Mr. Ọlámilékan mo kí yín ó wá jẹ́ pé ọmọ abíyẹmọ Ìgbòho Òòṣà nìkan ló wá gbọ́nbi tó wà ló ń sáré bọ̀ kìtàkìtà nítorí ọmọ Yorùbá kí wọ́n lè yan alágbára tí a ní 10 million àti àwọn àgbààgbà míì tí a lè ṣe everything wọ́n dẹ̀ pa àwọn èèyàn wọ́n lọ bá àwọn gọ́ọ̀mẹ̀ntì àárí kankan tí wọ́n ṣe mo kí ní ìṣògo olúwa Lizzy àárí kankan tí wọ́n ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi subscribe to YouTube mi ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ọba tó láyé kábíyèsí Ọlọ́run ẹ bá mi subscribe sí ẹ jọ̀ọ́ tẹ́lẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ líǹkì mi náà wò mo bẹ̀ yín ni
àti Aluka Adébọ́lá 64 sorry màá pè ní àti Aluka Adébọ́lá tẹ́ bá ṣe ti tẹ́ máa rí bá mi subscribe síbẹ̀. So àwa ní sọ pé bóyá àbí nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ yìí ká wá dákẹ́ irọ́ o odò òdì. Ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ kí àbí nǹkan kan. So sọmọ Adéyẹmọ nìkan ni sọmọ Adéyẹmọ nìkan ni ẹ dáhùn. Please subscribe to my YouTube mo bẹ̀ yín ni. So kì í sọmọ Adéyẹmọ nìkan o kì í sọmọ Adéyẹmọ nìkan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó máa gbogbo àwọn nǹkan yẹn mo rò ó títí mo á gbé kí ni tó ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ọmọ Adéyẹmọ òun ló máa ṣe nǹkan yìí ọmọ Adéyẹmọ òun nìkan náà ni báwo ló ṣe fà á tó yẹ pé ariwo ọmọ Adéyẹmọ yìí àwa rí ẹlòmíì tó jẹ́ pé àwa rí ẹlòmíì kankan tó lè dìde tó tún máa jáde why gbogbo àwọn nǹkan táwa ń sọ ìyàwó ń sọ nítorí èmi kọ́ nítorí ọ̀la ni a nídìí àti tètè sọ a nídìí àti jẹ́ kí everybody mọ̀ ẹ má jẹ́ ká fi ìlara ọ̀tẹ̀ ẹ má jẹ́ ká fi ṣe tó wà nílẹ̀ yìí. Àwa pariwo igbá kan abẹ̀ sí balágbájá kan jẹ́ ṣé ìyẹn ló kàn wá kàn àbí bí wọ́n fẹ́ pa wá yìí sóhun ló kàn wá kàn ẹ jẹ́ ká lọ ronú o òun kọ́ ló kàn wá kàn wàláhì òun kọ́ ló kàn wá kàn tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ kì í ṣe òun ló kàn wá kàn o àwa dákẹ́ àwa sọ pé bóyá Ìgbòho ṣe gbá Ìgbòho ṣàwo Ìgbòho ní kinní kan ṣé ìyẹn gangan ló kàn wá kàn gbogbo oríṣiríṣi ète èébú òun náà la rí tí èsì pé bóyá àbí kankan gbogbo àwọn nǹkan yìí ní àkíyèsí tí mo ń pe gbogbo àwọn ẹni tí ò ní orientation tí ò mọ̀ túmọ̀ kí ni ká ṣe gbé dání gan ẹjọ́ kí là ń jà fún gangan. Normally à ń lé tó bá pẹ́ ìlú da tí wọn pa àwọn ọmọ Yorùbá a ní béèrè fún orílẹ̀-èdè a máa jàjà kínní ni àwọn ẹni bá fẹ́ sọ fún ìjọba tó ń gbà yẹn wọn sọ anything àwa dìde pé orílẹ̀-èdè wa la fẹ́. Eré kọ́ mo fi Ọlọ́run bá búra eré kọ́ o kì í ṣeré a dẹ̀ ní dákẹ́ lórí ẹ̀ nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn a lè dákẹ́ lórí ẹ̀ láyé never a lè dákẹ́ lórí ẹ̀ orílẹ̀-èdè wa Yorùbá nation yẹn ó dẹ̀ máa wá sí ìmúṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ àwa dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá rò pé bóyá a kàn máa dákẹ́ bẹ́ẹ̀ ni láyé ódòdì ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn òbí ọ̀rọ̀ yìí ti kúrò lọ́rọ̀ tó jẹ́ pé á dákẹ́ lé lórí mọ́ ọ̀rọ̀ yìí ti kúrò lọ́rọ̀ tá dákẹ́ lé lórí mọ́ irọ́ o ódòdì mo tún sọ gbogbo pé à ń bára wa jà à ṣe gbà kan ẹ jẹ́ ká lọ gbélẹ̀ ẹ jẹ́ ká gbéra ànù dànù sílẹ̀ káyé máa tanra wa ẹ jẹ́ ká gbéra ànù jù sílẹ̀ káyé parọ́ fúnra wa mọ́ torí pé mo ti wà lókè mi ìfẹ́ wálé irọ́ ẹ gbàgbé ẹ̀ ọ̀pọ̀ èèyàn ló wà lókè
tó jẹ́ pé wọ́n tún fẹ́ ẹni tó wà nísàlẹ̀ kó tún máa bọ̀ lókè ni. Ẹ gbìyànjú ẹ̀yin fúnra yín ẹ fẹ́ ẹni tó wà nísàlẹ̀ sókè, ẹni yẹn ò ní jẹ́ ká ẹ jábọ́ mọ́. Ó ti wá ń di ọ̀rọ̀ tí a kàn máa dákẹ́ tá à ní sọ̀rọ̀ lé lórí. Irọ́ odòdì ìlara wà níbi tó wà báyìí. Ìgbòho òòṣà wá jáde ó dìde. Kí wá ní àwọn OPC o? Kí ló ń ṣẹlẹ̀ sí wa o? Ẹ dáhùn, kí ni tó ń ṣẹlẹ̀ sí wa gangan? Kí ni wàhálà wa? Kí ni ìṣòro wa gangan? Ìgbà tí àwọn èèyàn ti wá jáde, nobody festival á ṣe kiri tí a lè sọ pé bóyá bí báyìí là ń lọ. Wọ́n pa àwọn èèyàn, kò kàn wá bọ̀ nǹkan àjọyọ̀. Òun là ń ṣe. Tí ìlú bá dùn lèèyàn máa sọ pé èèyàn sí ẹ̀sìn. Ìlú tí ó tòrò láti kò tòrò, àwọn là ń ṣe àjọyọ̀. Ṣé à ń ṣe àjọyọ̀ àwọn tó kú ni? Ṣé à ń ṣe àjọyọ̀ àwọn tó ṣe kí ni o? Àwọn tó kú ni? Ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn. Mr. Lamid, mo kí yín. Ṣé à ń ṣe àjọyọ̀ àwọn tó ṣe kí ni? Àwọn tó kú ni? Wọ́n wá pa àwọn èèyàn nílara, wọ́n pa àwọn èèyàn káàkiri, àwọn kidnappers gbogbo ẹ̀, wọ́n dẹ̀ jíyàn gbé. Nothing. Wọ́n fi ẹran jẹ oko tí ẹ dẹ̀ mọ̀ pé òun náà máa tà sínú ìlú. Àwọn dẹ̀ lè kó oúnjẹ wọlé láti ìlú wọn. Wọn ò fẹ́ màálù nílùú wọn láti jẹ oko tiwọn àbí? Wọn ò fẹ́. Nobody reason about this. All those OPC. Wọ́n reason. Kìí ṣeré, wọ́n reason. Ní orí ibi tí wọ́n ti reason lé lórí. Kí ló ṣẹlẹ̀ gangan? Àwa sọ, à ń wí, wọ́n pè ní pé bóyá kìíní kankan. Ṣé bó ṣe kó rí nìyẹn? Ẹ dáhùn, ṣé bó ṣe kó rí nìyẹn? Ọ̀rọ̀ eléyìí ti kúrò lọ́rọ̀ tó jẹ́ pé àwa sọ pé adákẹ́ láyé, irọ́ ni òdòdì. A lè dákẹ́ lé lórí. A lè dákẹ́ lé lórí o. Torí ẹ̀ kò lè máa jẹ́ ọmọ Adéyẹmọ nìkan. Kò lè máa jẹ́ ọmọ Adéyẹmọ ni ẹ máa dá wàhálà lé lórí láyé. Kóun wá nífẹ̀ẹ́ ẹ̀ràn rẹ̀ débi pé ó jáde tán. Ó nífẹ̀ẹ́ ẹ̀ràn rẹ̀, ó nífẹ̀ẹ́ bí wọ́n ṣe rí. Pé èdè òun náà sọ. Ànábì gan, ó lóun nífẹ̀ẹ́ ẹ̀ràn òun pẹ̀lú àwọn kankan. Èdè tí ó sọ ni wọ́n sọ. Ẹ̀yà rẹ̀ ó lóun nífẹ̀ẹ́. Àti nǹkan mẹ́ta ni. Àti Kùránì tí wọ́n ń kà àbí ìwà wọn ìsáàmọ̀ bákanbákan. Ọmọ Adéyẹmọ nífẹ̀ẹ́ ẹ̀ràn rẹ̀ pẹ̀lú èdè rẹ̀, pẹ̀lú ẹ̀yà rẹ̀ àti ìṣe wọn. Ẹ wá dúró kí ni tó wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ tí ẹ̀yin tẹ́ jálágbára kìí ṣe OPC nìkan mò ń bá wí. Àwọn míì náà wà tí wọ́n jẹ́ ọlọ́tẹ̀, tí wọ́n jẹ́ alágbára ìlú, tí wọn ò sọ̀rọ̀. Bá ṣe ń ráwọn ọba atáàní bú wọn pé nǹkan tá ò pé bóyá. A níbi tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fúnra wa á mọ̀ wípé tá a gbé dání yìí kìí ṣeré. Ibi tá a lọ yìí kìí ṣe nǹkan tó jẹ́ pé àwa bí ṣeré yìí tá a jèrè lórí. Wọ́n àbẹ́ tiwa, a sọ ẹni tì lé lórí. A wí kankan lé lórí. Adẹ̀lá adákẹ́. Àwa ń ja ìjà lára mú kan gbogbo ọ̀rọ̀ wa pé kí ni tó ń ṣe wá, kí ni pàtó ohun tó ń ṣe wá gangan. Ìta gbé dání. Kí ló gbé wa lọ́wọ́ tá a fi jólẹ̀? Bàbá ìbá Gani Adam. Ó bá kù sọ́wọ́ yìí. Ẹ sọ pé tọmọ Adéyẹmọ nìkan, òun ní kinní kan, ó ṣe gbá àbí gbogbo àwọn tó sọ̀rọ̀. Ó tọ̀rọ̀ tó máa sọ torí pé mo jẹ níbẹ̀, mo mu níbẹ̀ nínú OPC.
sáré lọ pé tí wàá di sí ìlara ni ẹ dáhùn. àwa sùpọ̀ lójú kan aláǹsì strategy sáàbẹ́ sọ pé etí wa di ni irọ́ o, etí wa ò di o. bí wọ́n ṣe jíyàn gbé tí wọ́n pa àwọn èèyàn wọ́n tún wà ní pé wọ́n lọ sí government house wọ́n dẹ̀ ti fi kọ́ ọ̀nà ṣẹ́ sí wọn lé pé wọ́n tó ti palágbájá wọ́n tó ti palágbájá. kí ni tẹ́ sọ lé lórí? kí ni tẹ́ ṣe? kí ni ìgbésẹ̀? ibi tó yẹ kẹ́ ti pọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà pé àbúrò mi brọ́dà mi jẹ́ ká jọ jòkó báwo la ṣe fẹ́ túlù ìṣe ẹ jẹ́ ká gbé nǹkan ti lọ sílẹ̀. ìyẹn wá dìde láti ibi tó wà ó wá ń sáré bọ̀ nítorí pé ń pa ìran ẹ̀ láì ṣe fámílì ẹ̀ o. kí ló ń ṣe wá gbogbo ẹ̀? táà ní bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ àwọn tó bá sọ òótọ́ ọ̀rọ̀ máa fi àwọn nǹkan burúkú lé kiri. èmi dẹ̀ ti mọ̀ níwájú Ọlọ́run pé kò sí bó ṣe wù kó ṣe jẹ́nú ayé àdàbí tí mo bá jẹ̀bi yín ló kù. gbogbo ẹni tó bá fi kú tó lóun fẹ́ lé mi kiri bẹ́ẹ̀ ni ìjọ tí ẹ bá dẹ̀ ti dán wò ègún tó wà ń bẹ̀ ó máa jẹ́ kí gbogbo nǹkan yẹn písìsì ni gbogbo àkójọ ó máa písìsì tó dí àyèdè wá ní tó máa ṣẹlẹ̀ bí àkọ́kọ́ ẹ lọ dé torí pé gbogbo ẹni tó bá sòótọ́ òun ni wọ́n máa ń lé kiri ká parọ́ ká má lè sọ̀rọ̀ kí wọ́n dí wa lẹ́nu ká má lè sọ̀rọ̀ àfàwọn nìkan. ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ogun tá a sọ yìí ebi wọn pa àwọn lọ́tún pa àwọn ibo ilé tó ṣẹlẹ̀ ní ìlú Èkó ní Kòòdú àti ìyẹn ṣẹ̀ tó kéré ní Ẹ̀pẹ́ ká gbọ́njọ́ o ọmọ OPC wo ló lọ síbẹ̀ tó lọ rescue. ẹ̀yin àgbààgbà alágbára wo lẹ jáde tẹ́ lọ síbẹ̀ tẹ́ lọ rescue. nǹkan míì ló OPC dà nǹkan míì ló OPC ń dì lónìí. èsì ìjọ OPC lélẹ́yìí o bọ̀ ní sí àwa tá a wà nínú ẹ̀ ń sí wa nílàkàì ni ọ̀rọ̀ títọ́ ọ̀rọ̀ máa korò lára gbogbo yín o bọ̀ máa jẹ́ ká ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ tí máa sọ tí mo bá kú tán ẹ rántí ẹ̀yin tí ẹ lóye nínú ẹ̀. kò gbúdọ̀ máa jẹ́ pé ọmọ Adéyẹmọ kí ni tí a gbé OPC lẹ̀ fún? kábò ni láti gba àwọn ẹrú àwọn èèyàn wa kúrò lóko ẹrú láti jàjà tí ó yẹ tó tó àti tó mọ́. ìjẹ́sẹ̀ ṣèwádìí ìjẹ́sẹ̀ lẹ́nìí lórí ọ̀rọ̀ yìí. àwa là ń bára wa jà sí ìlara lórí ọ̀rọ̀ tí mò ń sọ àbí lórí àwọn nǹkan míì. torí pé mo jẹ́ ọmọ mẹ́mbà gbogbo OPC mò ń sọ gbogbo OPC ni mò ń sọ mi ní dákọ̀ OPC ẹyọ kan. gbogbo yẹn lọ fi ìjà sílẹ̀. èmi ti gbà fún ọmọ Adéyẹmọ torí tó gbé dání mo ṣe gbà fún tá. ẹ gbàgbé kó jẹ́ olóríkì mi ẹ gbàgbé kó jẹ́ oríkì kan lájọ ń jẹ́ ẹ gbàgbé pé ẹni tí mo nífẹ̀ẹ́ sí bọ̀ kìí ṣe torí tí ẹ mo fi jẹ́ Yorùbá nation nítorí ìrandíran mi ni. mo nífẹ̀ẹ́ sí before kí struggle tó dé mo ti rí wọn before kí struggle tó dé. ẹ máa wò ó ọ̀rọ̀ yóò yé yín mo nífẹ̀ẹ́ sí before sí struggle tó dé. ọmọ Adéyẹmọ tẹ́ tó wá ń sọ yìí mo nífẹ̀ẹ́ sí pẹ̀lú tó gbé dání pé ọ̀nà tó gbà yìí mo dẹ̀ farabalẹ̀ mo súnmọ́ mo rí pé bí wọ́n ṣe tọ̀ ọ́ bẹ́ẹ̀ náà ni torí táwọn bàbá wa gbé dání nù àwọn nǹkan tí wọ́n kọ sáwà létí ní 1987 tí orin tí wọ́n kọ sí wa létí ni
ká nífẹ̀ẹ́ ìlú wa ká dẹ̀ jà fún ìran wa torí jagunjagun ni bàbá ńlá tiwa. Jagunjagun ni bàbá ńlá tiwa. Nǹkan tí wọ́n fi kọ́ wa làákàyè tí wọ́n fi yé wa ká nífẹ̀ẹ́ ìran wa kí nǹkan kan má ṣe ìran wa. Bọ̀ Ẹ̀yin O.P.C tí mo fi ń fi ọ̀rọ̀ yìí lọ àtàwọn alágbára míì kí ni ìtumọ̀? Ẹ jẹ́ ká lọ wá knowledge, ẹ jẹ́ ká wá knowledge nípa amalgamation. Ẹ ṣé bàbá mi Kẹ́hìndé. Ẹ jẹ́ ká wá pé kí ni ìtumọ̀, kí ni tó wà lórí ilẹ̀ wa gangan tí àwọn ará bí fi ń wá. Ẹ jẹ́ ká wò pé kí ni Nàìjíríà fi ń mí, níbo ni Nàìjíríà ti ń mí gangan, sọ́rọ̀ epo sílẹ̀ Yíbò ni àbílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká wò, ẹ lọ wá díẹ̀. Ìwọ tó bá yẹ kó lọ léèwé náà bí àwa yìí, ẹ sún mẹ́ni tó bá mọ̀ kí wọ́n lẹ́ni yín. Ẹ máa mọ̀ pé kì í ṣe èèyàn là ń jà fún, kì í ṣe ọmọ Adéyẹmọ là ń jà fún o, kì í ṣe Ìgbòho nation, kì í ṣe Ìbà Gani Adams nation là ń jà fún. Ó ń jà fún ẹni. Gbogbo ọ̀n tó bá ti ń jà fún olórí nation tó yọ kinní kan àfàgbà ń tan rẹ̀. A máa nífẹ̀ẹ́ wọn, a nífẹ̀ẹ́ wọn. Wàá fókọ̀sì ibi tó ń lọ, wò ó ní gbàdúrà kí àwọn aṣíwájú ṣubú, ó dẹ̀ ní gbàdúrà káwọn ará yìí náà ṣubú, pé ká lọ rí ká bọ̀ rí ni. Mo kí yín ààrẹ àkókò. Gbogbo àwọn nǹkan yìí àwọn máa wá fi sí yín lóye àti ẹ̀kọ́ àti làákàyè lé lórí pé kí ni pàtó tí ẹ̀ ń jà fún tẹ́tí ṣe ìlara torí pé ọmọ Adéyẹmọ ti wá torí ìlara báyìí. Ṣé ẹ fẹ́ sọ pé O.P.C ò gbọ́ sí i? Ẹ fẹ́ sọ pé àwọn àgbààgbà ò gbọ́ sí i? Ó kí Mr. Babátúndé. Ṣé ẹ fẹ́ sọ pé ẹ gbọ́ sí i tó ṣẹlẹ̀ wọ́n fi pa àwọn èèyàn? Àwọn èèyàn tó wá lọ rìpọ́tù fáwọn ìjọba níbi tí wọ́n ti wà ń bẹ̀ títí tí wọn ò tí ì dá wọn lò, wọ́n dẹ̀ pè wọ́n pé wọ́n tó fi pa àwọn ẹlòmíì, wọ́n ti pa àwọn ẹlòmíì. Nothing. Ẹlẹ́rìí iṣẹ́ yọ̀ kan, iṣẹ́ tẹ̀ ń ṣe lábẹ́lẹ̀. Ẹ̀ẹ̀dẹ̀ níjọba kílẹ̀ ní kẹ́mi gọ́ọ̀mẹ̀ntì pé yẹ́sì ẹ ti jáde. Kí ló ń ṣẹlẹ̀? Mr. Akóredé mo kí yín. Kí ni tó ń ṣẹlẹ̀? Kí ni pàtó gangan? Ọmọ Adéyẹmọ á máa dìde, wọ́n máa jáde. Sáwọn nìkan ni ẹ ṣe fẹ́ pa ni? Ẹ dáhùn. Ṣé òun nìkan ló nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni? Ṣé Sunday ọmọ Adéyẹmọ nìkan ni? Òun nìkan ló nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ àbí òun nìkan ló nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá? Òun máa wá jáde, òun ò sọ pé Ìgbòho squad kíní kan squad Yorùbá, orílẹ̀-èdè Yorùbá ló dìmú. Kò dẹ̀ bá yín sọ pé òun fẹ́ jẹ́ olórí rí, kò dẹ̀ bá yín sọ pé òun fẹ́ gba ipò kankan fóun nípò láyé. Àtijọ́ tí mo ti mọ ọmọ Adéyẹmọ, mo fi Ọlọ́run bá búra pẹ̀lú owó tó ní. Tẹ́ bá mọ̀ tí mi ò rí nínú O.P.C màá ṣàlàyé fún yín. Ọmọ Adéyẹmọ ò gbówó fún mi rí. Èmi náà nígbà náà lọ́hùn atótilétọ̀ ni mí tí mo gbé dání dáadáa tó bú àyà àwọn tó mọ̀ mí mọ̀ ni. Ẹ gbọ́ mi yé? Ọmọ Adéyẹmọ láwọn ò torí kankan, àwọn ò ní kankan ju ọ̀rọ̀ àwọn lọ. Gbogbo ọlá táwọn ní, ipò táwọn ní kò jọ àwọn lójú. Fún ìran nǹkan kò gbúdọ̀ sí ìran òun lọ. Mo ti sọ̀rọ̀ kan pé ọmọ Adéyẹmọ wọlé jẹ́ kan kò rojú wọlé. Ìgbà tí wọ́n wọlé tó máa fi padà, wọ́n padà wá bá wa sọ̀rọ̀ átábóyá bíi 4 hours later. Ó ní ìyàwó yẹn pé nǹkan lè ṣẹlẹ̀ bóyá by next week àbí at any time jàre. Nǹkan lè ṣẹlẹ̀ bọ̀ tí wọ́n bá sun ilé àwọn tí wọ́n wọlé àwọn láàrin ọ̀sẹ̀ kan àwọn akọ́ mi nítorí pé wọ́n gba bribe, wọ́n àtọ́ ọmọ Yorùbá sóko ẹrú. Ìyẹn lásán jẹ́ kí n gbà fún lórí pé wọ́n pè wọ́n pé kí wọ́n jáwọ́.
nǹkan tó dùn ọmọdé yẹn mọ́ làwọn tí wọ́n pa nínú ilé náà. Ẹ wá sọ ẹnu jágbéjàgbá, wọ́n gbé fò fẹ́ǹsì, wọ́n ṣe gbá kan, ìwọ náà ṣe bẹ́ẹ̀. A mọ àwọn tí wọ́n gbé sáánà, a mọ àwọn nígbà tá a jàjà OPC ní Kwara State, a mọ ẹni tó di olóńgbò tí wọ́n gbé sínú kùkú, bẹ́ẹ̀ ni nínú tó jọ̀gà, a dẹ̀ mẹ́ni tó jápa, ká má lọ síbẹ̀. Mọ̀jàmọ̀sá náà pa kíkanjú lójú ogun. Ọ̀rọ̀ àárín bí Sunday ṣe lọ kò lè yé yín, kò dẹ̀ ní yé yín. Ẹni bá fẹ́ mọ̀ ìdí abájọ kò lè yé yín, kò dẹ̀ ní yé yín. Nǹkan pè láṣìírí nù. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o. Nǹkan wá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí, ẹ jẹ́ ká wá mójútó. Eléyìí tá àwa rán nǹkan tí ò yẹ ká rán nínú ayé. Àwa ń pariwo nǹkan tí ò yẹ ká sọ, abẹ̀ sí sọ. Àwọn akàn ń jábọ̀, à ń sọ oríṣiríṣi. Wọ́n dẹ̀ pa àwọn èèyàn wa lọ. Àwa ń lọ patí kiri. Àwa ń ṣe oríṣiríṣi. Ìyẹn ò kàn wá pé báwo la ti fẹ́ gbára kúrò lóko ẹrú. Nothing. Kò rán wa. Kò sí ẹ̀kan wá. Báwo la ti fẹ́ kúrò lóko ẹrú. Irọ́. Ìyẹn ò rí bẹ́ẹ̀. Kò jẹ́ nǹkan bàbàrà kankan láti jẹ́ pé ká kúrò lóko ẹrú. Àwa dúró, àwa ní bára wa sọ̀rọ̀ tó ń jẹ́ reality, ká máa sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. Àwa ń dára wa láàmú. A nídìí àti bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. A nídìí àti mú òtítọ́ ọ̀rọ̀. Ọ̀rọ̀ pátí kọ́ ló kù mọ́ lọ́wọ́ yìí. Ọ̀rọ̀ solution ilẹ̀ Yorùbá, báwo la ti fẹ́ múùfù kúrò nínú wàhálà yìí. Bí wọ́n fẹ́ pa wá lọ́tùn tí wọ́n ń pa wá lósì yìí, sóhun yìí la fẹ́ dúró tì. Àwọn nǹkan yẹn jẹ́ ká reason lé lórí. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká reason lé lórí. A ní dákẹ́ kí tara wa bá wa dákẹ́ o. A nídìí àti sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo oríṣiríṣi wá ń ṣẹlẹ̀ lọ́tùn, ó ń ṣẹlẹ̀ lósì. Àwọn á sọ pé àbí nǹkan kan. Àmọ́ tá à ń ṣe o. Mo fi Ọlọ́run bá búra. Àmọ́ tá à ń ṣe. Tí a bá mọ tá à ń ṣe ni, àní máa ṣe tá à ń ṣe ká máa dìtẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ká lóun ló kù. Àdúgbò wọ́n pààyàn lọ́tọ̀, wọ́n pààyàn lósì. Sí àwọn nǹkan yẹn gangan òun ni tó ṣe wá ni. A nídìí àti reason. Èèyàn wá torí tó wà láti Germany, ó torí ọmọ Yorùbá, ó ń bọ̀ wálé. Àwa lè sọ̀rọ̀, a lè dákẹ́ lé lórí. Ẹ lè dìde ẹ̀yin tẹ́ wà lé kí òun ẹ dáhùn. Ìgbòho kò ní bàjẹ́ fún ẹ láéláé. Ìgbòho ò ní sílẹ̀ tẹ̀ torí pé o nífẹ̀ẹ́ ìran rẹ. Ẹ jẹ́ bá mi subscribe sí YouTube mi, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Mo fi Ọlọ́run Elédùmarè tó láyé mo fi bẹ̀ yín. Ẹ bá mi subscribe, òun náà mo pin sí orí ètò náà. Èmi ọmọ yín náà ni. Ẹ lè ní nǹkan méjì mẹ́ta bóyá tẹ́ fẹ́ bá wa sọ, àbí tẹ́ fẹ́ pè wá ṣàkíyèsí. Láti pè wá, ẹ pè sórí nọ́mbà wa tí ẹ ti mọ̀ náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ lè pè sórí ẹ̀. WhatsApp nọ́mbà wa. Ẹ lè bá wa pè sí orí WhatsApp, ọ ẹ fẹ́ fún wa nímọ̀ràn, ọ ẹ fẹ́ polówó ọjà yín. Ẹ gbọ́ mi yé. Ẹ bá fẹ́ polówó ọjà yín, ẹ lè pè wá sí orí ètò. Ẹ lè pè wá lẹ́yìn ètò. So gbogbo ohun tí a bá lè fi ràn yín lọ́wọ́, tá a bá lè ṣe, á ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kí Ọlọ́run ọba tó láyé kí ó ṣàánú fún wa.
ẹ̀yin bàbá mi, kí ló dé tó jẹ́ pé ọmọ Adéyẹmọ, ìṣòro ọmọ Adéyẹmọ òun nìkan náà ni wọ́n ń wá kiri, ìṣubú ẹ̀ náà ń wá kiri? Ẹ dá mi lóhùn, torí kò yé mi gangan. Ìṣubú ọmọ Adéyẹmọ òun náà ń wá. Ìṣubú ọmọ Adéyẹmọ òun ni wọ́n ṣe kí ni o, òun náà ń wá. Nọ́mbà náà nìyẹn tí ẹ bá fẹ́ pè wọlé. Ìṣubú ọmọ Adéyẹmọ nìkan òun náà ń wá, ìṣubú ẹ̀ òun náà ń lé kiri. Ẹ lè pè mí sórí nọ́mbà yẹn, WhatsApp number 082 83 89 2558 082 83 89 2558 lẹ́ẹ̀kan sí 082 83 89 2558. Ẹ dẹ̀ bá subscribe sí YouTube wa, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín ni. Ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi, ẹ̀yin náà ni èjìká tí ẹ jẹ́ kí aṣọ bọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin ni ẹ̀yin lè jìká tí ẹ jẹ́ ká aṣọ bọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ wò ó ṣe pàtàkì fún wa láti rí i pé a gbúdọ̀ ṣe ìgbìyànjú lórí ọ̀rọ̀ yìí. A gbúdọ̀ gbìyànjú láti bára wa sọ̀rọ̀. No, ẹ̀tẹ̀ ni ẹ̀tẹ̀ 83 89 ẹ̀tẹ̀ ni 082 83 89 2558 ẹ lè pè sí WhatsApp wa. Àwọn ọ̀rọ̀ yìí tó ń jẹ́ kàyéfì fómi tí mo fi máa ń ronú lójoojúmọ́, tí mo máa ń tìkì sí ní gbogbo ìgbà, tí mo fi mọ̀ pé kò yẹ kó lọ bẹ́ẹ̀, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Débi pé ìlara yìí la máa wá kiri, ìlara yìí náà la máa gbé tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àti ká wá nǹkan tó jẹ́ pàtó, ká bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ. O.P.C, ẹ jẹ́ ká wá àtúnṣe. Yorùbá ni wá, a dẹ̀ tún mọ̀ pé lúrú ti dàpọ̀ mọ́ sápà níbòmíì. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé àlà dákẹ́lé lórí àní sọ o. That's my own. Ẹ jẹ́ ká mọ tá à ń ṣe. Ẹ jẹ́ ká mọ tá à ń ṣe. Gbogbo ẹ̀yin tó bá kàn, tó bá bí nínú, ẹ má bínú o, ẹ fi wọnú. Gbòótọ́ ọ̀rọ̀ ni màá bá yín sọ. Tá bá jọ rẹ́rìn-ín, ẹ gbọ́ mi, tí a bá jọ rẹ́rìn-ín jáde, tó jẹ́ pé ẹ̀rín la jọ rẹ́rìn-ín, tí a kàn rẹ́rìn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀, irọ́ lórí irọ́ ni. Gbòótọ́ ọ̀rọ̀ máa ń mú ni korò, ó máa ń mójú èèyàn korò ni. So ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, ẹ ṣe àtúnṣe, torí ẹ má jẹ́ kó máa jẹ́ pé ọmọ Adéyẹmọ. Torí lè tẹ ìṣe tó yìí wà ńlẹ̀. Mo dẹ̀ pariwo fún yín gbà yẹn pé ẹ jẹ́ kó gun ó sinmi, ẹ jẹ́ kó gun ó ní. Ọmọ Adéyẹmọ tó pe gbogbo mídíà pé anybody ò gbúdọ̀ sọ̀rọ̀ kan mọ́ ti tó, wọn ò gbúdọ̀ bí ìbáraga. Àwọn òǹran yín ṣẹ́ o. Ẹ̀yìn ìgbà yẹn tún fún mo dẹ̀ wá sọ síta pé ọmọ Adéyẹmọ sọ báyìí, ọmọ Adéyẹmọ wí báyìí. Nobody tó sọ̀rọ̀. Òótọ́ ọ̀rọ̀ ti wá korò lára yín. Nobody tó sọ̀rọ̀ ń gbà yẹn. Ó wá yá poison tí wá jáde yẹn járara ẹ̀. Mo dẹ̀ sọ kó tó di pé bẹ́ẹ̀ kí kinní tó jábọ́, mo sọ fún yín o, ẹ gbọ́ ni. Mo sọ fún yín, ẹ gbọ́ ni. Ẹ bá gbọ́ ni ẹ mọ̀ pé kì í ṣeré. Ẹ gbọ́ ni. Àwọn ìkìlọ̀ oríṣiríṣi mo kì í lọ. Ẹni tá a bá ti pè ní ṣẹ̀dá, ẹni tá a bá pè lápẹ̀dá, Ọlọ́run ọba ló dá. Ẹ má forí gbà, ẹ fílẹ̀. Ẹ fílẹ̀. Tẹ́ ẹ bá lè pè é, tẹ́ ẹ ní kẹjọ ṣe, ẹ fílẹ̀. Ẹ fọmọ Adéyẹmọ lọ́rùn sílẹ̀. Ìkàndá ni, àṣẹ̀dá ni, àwọn tó jẹ́ pé Ọlọ́run dá wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni.
àwọn tí Ọlọ́run sà lẹ́sà ni. Kí ni táwa ń dààmú ara wa lé lórí? Kí Ọlọ́run ọba láàánú kó wà pẹ̀lú wa. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi nílé lóko lágbè lẹ́yìn odi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo fi àsìkò yìí mo fi kí èmi ọmọ yín náà ní orí adé Adébọ́lá ike Àlùkà. Ẹ jẹ́ bá mi subscribe sí YouTube mi. Ẹ lè pè mí lẹ́yìn ètò tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀. Ọ̀hún ni kẹ́ bẹ́ sí fún wa ní tàbá àkọ́kọ́ ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ pè sórí 080 83 89 25 58. Lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Ẹ lè pè mí nígbà tó bá wù yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín. À ń pèlè ìṣe ìdágbére ní àsìkò yìí ná fún yín. Ọlọ́run ọba Elédùmarè ọba tó láyé kò ní fi gbogbo wa sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ ti Èdùmàrè. Màá máa rí yín nígbà gbogbo. Àlékún owó, àlékún ọrọ̀ a máa jẹ́ ti yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ti Èdùmàrè. Inú yín á dùn ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ yín á dayọ̀. Àánú Ọlọ́run máa dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ó dìgbà.